Egbawa o, Egbawa àgbáyé Egbawa o, Egbawa o, gbogbo àgbáyé Egbawa ní Nàìjíríà o, United Nations Egbawa o, World Health Organization Egbawa o, wọ́n ti fẹ́ pa wọ́n tán ní Nàìjíríà o, Bàbá Jàgà, Bill Gates àti Akínwùmí Adésínà, former Minister of Agriculture, àwọn ni wọ́n fẹ́ pa wá ní Nàìjíríà o. Wọ́n ti sáìn pé kó gbé GMO wá sí Nàìjíríà o. GMO mean genetically modified organism. Wọ́n ti gbé wá sí Nàìjíríà o. Bí ọdún kan sẹ́yìn lọ ti gbé wá sí Nàìjíríà o. Wọ́n ti ń fún àwọn àgbẹ̀ wa pé kó tà ní Nàìjíríà o. Wọ́n fẹ́ pa wọ́n ní Nàìjíríà ni o. Wọ́n fẹ́ reduce population wa ní Nàìjíríà ni o. Wọ́n náà ti pọ̀ jù o. Àgbáyé Egbawa o. World Health Organization Egbawa o. United Nations Egbawa o. GMO máa ń bà wọ́n ìfun ẹ̀dọ̀ gbogbo nǹkan nú ara gbogbo oríkèéríkèé ara ní GMO máa ń bàjẹ́ o. Silence killer ní GMO o. Èso GMO dá o. Èso GMO máa ń fa cancer ni o. Silent killer yóò máa ń ba nǹkan jẹ́ lára ni o. Wọ́n ti sáyẹn èyí tó lọ ní Nàìjíríà o. Àgbáyé Egbawa o. Egbawa ní Nàìjíríà o. Àgbàdo GMO ti wà ní Nàìjíríà o. Wọ́n ti ń ta àgbàdo GMO ní Nàìjíríà o. Wọ́n ti ń ta soybeans àti insulin ní Nàìjíríà o. Ó ti wà lọ́jà ní Nàìjíríà o. Ó máa ń fa cancer ni o. Ó máa ń pààyàn ni o. Ó máa ń fúnyàn láàrùn oríṣiríṣi ni o. Àgbáyé Egbawa o. Wọ́n ti gbé wá sí Nàìjíríà o. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ pariwo o. Nàìjíríà government fẹ́ pa yín ni o. Wọn ò nífẹ̀ẹ́ yín o. Wọn ò nífẹ̀ẹ́ mẹ̀kúnnù. Nàìjíríà government ò nífẹ̀ẹ́ mẹ̀kúnnù o. Gbogbo àgbáyé Egbawa o. Wọ́n ti gbé GMO seed wá sí Nàìjíríà o. Àwọn Europe gan ò gba GMO seed. Wọn ò gbà lọ́wọ́ Bill Gates olówó ogbó olówó okú. Olówó ogbó tó fẹ́ túnṣe Ọlọ́run tó fẹ́ pa ti pọ̀ jù. Ṣóhun lọ́lọ́run ni. Àgbáyé Egbawa ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ má lọ pàtí mọ́, ẹ má jẹran màálù mọ́ o. Wọ́n ti gbé GMO wá sí Nàìjíríà o. Ẹ máa ṣàgbàdo tẹ máa jẹ ni o. Wọ́n ti gbé GMO wá sí Nàìjíríà o. Wọn ò gbà ní Europe. Russia gan ò gbà. Germany ò gbà. Even China gan ò gbà GMO. Nigeria government ti gbà o. Egbawa wọ́n fẹ́ pa wá ní Nàìjíríà ní ẹ̀yin ọmọ Nàìjíríà yìí rán mi. Ẹ̀yin ọmọ Yorùbá Egbawa ẹ pariwo síta o. Bàbá Nigeria government wọ́n ti gbà lọ́wọ́ Bill Gates o. Àwọn àti former Minister of Agriculture wọ́n ti gbà o. Adésínà Akínwùmí Adésínà wọ́n ti gbà wọ́n fẹ́ pa yín ni o. Ọ̀ nífẹ̀ẹ́ mẹ̀kúnnù o. Tó lọ́ fẹ́ ṣe second time ni o. Kò sí nǹkan tó lè ṣe láti fi lè please àwọn ọ̀gá wọn o. Egbawa ní Nàìjíríà o. Tí mẹ̀kúnnù bá jẹ́ ọkàn wọn o. Wọn ò rọ́yàn o. Àwọn Fúlàní láṣìírí táṣẹ́ pọ́n pa wá tó ń ṣe nǹkan kan. Nígbà tó pé Nigeria government tó ló ń gbébọn. Àwọn ló ń gbébọn fáwọn mẹ̀kúnnù. Lára àwọn ọlọ́dẹ àwọn politician ọlọ́dẹ ló ń gbé màálù fún àwọn Nigeria government ló ń gbébọn fáwọn terrorist wípé kó máa pa yín torí pé àwọn ló ń gbé màálù fún wọn pé kó máa bá wọn sin màálù. Wọ́n ti pa wọ́n tán ní Benue. Wọ́n ti pa wọ́n tán ní Kwara. Wọ́n ti pa wọ́n tán ní Romi. Wọ́n pa wọ́n káàkiri ni. Gbogbo òdu ló ti ń pa wọ́n. Wọ́n ti ń lé àwọn tó wà nínú igbó. Wọ́n ti ń lé wọn kúrò. Wọ́n ti ń lé wọn kúrò báyìí ní ìsìn. Àwọn terrorist ti gbàlú tán ní Nàìjíríà. 2027 lọ ń lé. Eré kọ́ lè ṣe 2027 lọ ń sá. Títí tí mẹ̀kúnnù bá jẹ́ kó kàn wọ́n. Egbawa ẹ pariwo síta o. Ẹ pariwo síta ẹ̀yin ọmọ Nàìjíríà. Ẹ pariwo síta ẹ̀yin ìran mi ẹ̀yin Yorùbá. Ẹ pariwo síta o. Bill Gates olówó ogbó olówó okú. Wọ́n ti gbé GMO wá sí Nàìjíríà. Wọ́n ti gbé GMO wá sílẹ̀ Yorùbá fáwọn ọ̀ràn mi ìfẹ́ káwọn ọ̀ràn mi kù. Mo nífẹ̀ẹ́ àwọn ọ̀ràn mi. Àgbáyé Egbawa United Nations Egbawa World Health Organization Egbawa ECOWAS mo tẹ̀jẹ́ fáwọn náà ní chairman ECOWAS. Ọlọ́run má jẹ́ àfẹjọ́ kàsùnkà táfẹ́ fẹjọ́ kàsùnkà ni. Egbawa ẹni bá dákẹ́ tàrí àbá dákẹ́ ni. Ẹ má dákẹ́ ẹ̀yin ìran mi. Ẹ má kú ebi láti sẹ́ fún pa yín. Wọ́n tún ti gbé nǹkan tó tẹ̀ wá sí. Àárẹ̀ tí wọ́n máa àrùn jẹjẹrẹ wọ́n tún ti gbé wá sí Nàìjíríà. Ẹnu ẹnu kan láti ń gbọ́ pọ̀ àwa ti mọ̀ kan ti gbé wá ó ti sáyẹn tó lọ láti láti ẹ̀nà wọ́n dẹ̀ ti gbé dé but báyìí ní ìsìn ó ti wá ń pọ̀ ó ti ń spread ó ti ń pọ̀ báyìí ní ìsìn bẹ́ẹ̀ ni ní Nàìjíríà wọ́n fẹ́ pa yín ni wọ́n náà ti pọ̀ jù ṣáwọn lọ́lọ́run ni ẹ wá gbọ́ o ẹnu oníkan láti ń gbọ́ pọ̀ ẹ wá gbọ́ o ẹ wá gbọ́ kẹ́ má ní mò ń parọ́ o ẹ pariwo síta ẹ̀yin ìran mi o ẹ wá gbọ́. Mo padà wá lẹ́ẹ̀kan sí nínú ilé ẹ̀yin èèyàn mi ṣe rí kí ló prompt mi tí mo ṣàfẹ́ ṣe voice note lórí GMO láàárọ̀ ẹ̀ fẹ́rí
ẹ̀yin àgbàlagbà ẹni owó ewu ń bẹ lóko alóńgẹ gangan fúnra rẹ̀ gan ewu. Ṣe rí ibi tí ọ̀rọ̀ Nàìjíríà ń lọ báyìí, ibi tí ọ̀rọ̀ GMO yìí dé báyìí, ṣe rí àwọn nǹkan kan ń lọ ní underground lábẹ́ ilẹ̀ tí kò hàn sí àwa community. Èlò tí ń ṣẹlẹ̀ nínú gọ́ọ̀mẹ̀ntì APC tá a wà nínú ẹ̀, nínú gọ́ọ̀mẹ̀ntì Bọ́lá Ahmed Tinubu yìí, many things ń ṣẹlẹ̀ tí èèyàn bá wá ro gbogbo ẹ̀, nǹkan tí èèyàn ò lágbára lórí ẹ̀, tí kò sí nǹkan téèyàn ò lágbára láti stop ẹ̀. Torí ọ̀rọ̀ GMO yìí nìsín, nǹkan tó yẹ kí àwọn Nigeria Labour Congress gangan àwọn NLC ní tó yẹ kí wọ́n dá, kò ṣe pé wọn fún àwọn òṣìṣẹ́ ní wọn àfowókówó oṣù, ìyẹn nìkan kọ́ ló yẹ kí wọ́n máa protest. Ní tó yẹ kí wọ́n jáde kan fún bọ́n ṣe máa ń ṣe pé lọ́jọ́ báyìí o òfin ìgbélé kẹ́nìbọ̀dì má jáde ká ṣèwọ́de. Ọ̀rọ̀ GMO yìí máa kọjá bẹ́ẹ̀, ó máa kọjá. Wọn ò ní ṣe mọ̀ bóyá Nigeria government bóyá kú ti dàárín wọn rú, torí àwọn nurse nísìn mo gbọ́ lórí news ṣàpẹ́ tó sọ pé ọmọ bàbá Jágá Ṣèyí Tinubu ó ti dàárín wọn rú, ó ti fọ́ ẹgbẹ́ yẹn, ó ti pín sí wẹ́lẹ́wẹ́lẹ́, ó ti fáwọn tó fẹ́ fún lówó, ó ti fún wọn lówó, ó ti dàárín wọn rú. Mọ̀ bóyá àwọn Nigeria Labour Congress náà bóyá ti dàárín wọn rú, wípé kẹ́nu wọ́n máa ń dẹgbẹ́rú ni like father ni wọ́n máa ń dẹgbẹ́rú ni, kò síbi tọ́dé tó kì í dàrú. Wọ́n lè fi ṣẹ́jọ́ wọn, kì í ṣẹ́jọ́ àwọn Nigeria Labour Congress náà, wọ́n fẹ́ pa wá ni, tó bá ti gbowó fún wọn, wọ́n fowó dí wọn lẹ́nu ni. Tọ́lọ́ má jọ pa àwọn ọmọ mi tán ní Nàìjíríà. Kì í máa kọjá wẹ́rẹ́wẹ́rẹ́, ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ̀yin tèmi. Èmi àti mo nígbà tí Kọ́hìndé sọ̀rọ̀ níbi aago 3 òru àná lórí ọ̀rọ̀ GMO yìí náà ni. Ókè nísìnyí, àwa ń ṣe ìgbésí ayé wa níbí. Àwọn eléyìí ó ń ṣẹlẹ̀, ṣé a rò pé kò kàn wá ni? À ń ṣe Pi Network, tẹ́ bá gba Pi Network ẹ̀kan ṣẹ́ ẹ̀ ní jẹun ni, ṣé oúnjẹ kọ́ la máa jẹ ni? Ìwádìí àsìkò téèyàn bá ń jẹ ló determine béèyàn ṣe máa rí láyé, béèyàn ṣe máa, mo fẹ́ di footballer, mo fẹ́ di scientist, mo fẹ́ di whatever, mo fẹ́ di doctor. Gbogbo ẹ bẹ́ẹ̀ láti ọyàn tí ọmọ ń mu láyà ìyá ló determine nǹkan tí bí brain yẹn ṣe máa gbé nǹkan sí, bí gbogbo nǹkan ṣe máa rí, bí ọgbọ́n ọjọ́ iwájú èèyàn ọ̀la èèyàn ṣe máa rí, ó ní í ṣe pẹ̀lú nǹkan tá à ń jẹ. Ọ̀rọ̀ yìí kì í ọ̀rọ̀ tó jẹ́ pé ó yẹ kó jẹ́ national security ló máa ń pè nílùú òyìnbó, ní nǹkan tó affect gbogbo ìlú, wọ́n lè declare ogun lórí ẹ̀. Ọ̀rọ̀ tá a fi ń ṣe ọ̀rọ̀ GMO yìí gbogbo wa ẹ jẹ́ ká àwa náà, torí nǹkan tí mi àti Kẹ́hìndé fi sọ̀rọ̀ pẹ́pẹ́ bẹ́yẹn lánàá ni wípé àwa ní ìsìn sí lọ́ndà ìjọba kan, ní agbára kan, kò sẹ́ni tó ń gbọ́ wa, kí la wá lè ṣe lórí ọ̀rọ̀? Àwọn kan ń dìde láwọn agbègbè kan, but sensitization yẹn ò tó nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ GMO yìí, nǹkan tó jẹ́ pé ó máa kan èmi àti yín tá à ń gbọ́rọ̀ yìí ni, ó máa kan family wa, ó máa kan ẹbí wa, ó máa kan ọmọ wa, ẹ wò ó lọ ó kọjá bẹ́ẹ̀, because àwọn kankan tí mo ní ó ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀. Ọ̀rọ̀ tí mo wá sọ láàárọ̀ yìí kò ń ṣe ọ̀rọ̀ pé wọ́n ti ń gbé GMO wá láti mọ̀ yẹn, GMO ti wọ Nàìjíríà, gbogbo píṣọ̀ tá a ti rí àgbàdo tó ń gbó lábẹ́rẹ́ gbogbo wa la ti rí yẹn. Ìyẹn kọ́ ni nǹkan tí mo wá sọ láàárọ̀ yìí. Ṣé rí àwọn òyìnbó nínú findings tèmi o, nínú investigation tèmi ṣe, nínú research tèmi, ṣé rí àwọn òyìnbó tí wọ́n gbé GMO yìí wá gan, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ wà nínú ilé, tẹ́yin náà bá ṣe research lórí ẹ̀, tó bá rí bẹ́ẹ̀, tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀, ẹ jọ̀ọ́ ẹ put mi right lórí ẹ̀. A rí kà pé àwọn òyìnbó tí wọ́n gbé GMO yìí wá ní ọ̀dọ̀ wọn nílùú àwọn òyìnbó yẹn, wọ́n ní àwọn alákòóso kan bí àwọn board of directors wọn kan tó jẹ́ kó ti wà ní under Tinubu government lọ́wọ́lọ́wọ́ báyìí, tí kì í ṣe ọmọ Nàìjíríà, ẹni kì í ṣe ọmọ Nàìjíríà tó wá láti ìlú òyìnbó, ó ti ń ṣiṣẹ́ pẹ̀lú Tinubu government lọ́wọ́lọ́wọ́ báyìí. Bọ́ọ̀dù kan ti wá wà báyìí, bọ́ọ̀dù tá à ń pè ní bọ́ọ̀dù ni pé àwọn tí wọ́n pa àṣẹ lórí àwọn bíi ministry, bóyá bíi parastatus, àwọn iléeṣẹ́ ìjọba ńláńlá tó jẹ́ pé tán bá ṣiṣẹ́ tán wọ́n máa lọ ń jábọ̀ fún bíi National Assembly, ṣẹ́gẹ́tì bẹ́yẹn, yàrá irú ẹ̀ ní irú NAFDAC,
tó jẹ́ pé àwọn ni wọ́n ń ṣe àkóso bí a ṣe ní máa jẹ oúnjẹ tí ò dáa bí oògùn bí oògùn tí ò dáa bí àwọn oògùn drọ́ọ̀gì tó yẹ pé fèkì paracetamol tí ó yẹ pé fèkì ní sálọ kó wá láti China àwọn máa dìtẹ́tì ẹ̀ wọ́n máa lọ dáná sun abẹ́rẹ́ tó máa ń fún àwọn èèyàn tí ò dáa oúnjẹ ọmọ àwọn oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ lọ ìyẹn ní NAFDAC tí omi mímu bóyá bottle water pure water kan ń ṣe níbì kan tí ò ní tí standard ẹ̀ ò dáa wọn á kógun lọ síbẹ̀ wọn á lọ tibẹ̀ pa. So àwọn àríkà wípé bọ́ọ̀dù kan ti wá wà ìjọ kan ti wá wà tó ti dá sílẹ̀ báyìí bí bẹ́ẹ̀ pé orúkọ NAFDAC ká sọ pé bí abẹ NAFDAC òun náà ti ní orúkọ kan bẹ́ẹ̀ bí ká sọ pé bóyá bí SESCO bí MTTB ẹtìgẹ́tì bẹ́yẹn bí BBCC ó ti ní ọ̀kan bẹ́ẹ̀ báyìí tó ti wà báyìí tó ti ń fọ́nṣọ̀n láti bí ọdún mélòó kan sẹ́yìn tó jẹ́ pé ọmọ Nàìjíríà 99% Nàìjíríà wọn ò mọ̀ pé parasata yẹn wọn ò mọ̀ pé ó exist àwọn gangan ni wọ́n gbé gbogbo agbátẹrù GMO lọ́wọ́ ṣé wá rí bọ́ọ̀dù tí mo sọ pé ẹni tí òyìnbó tó wá darapọ̀ mọ́ gọ́ọ̀mẹ̀ntì Tinubu yẹn òyìnbó yẹn ló wá jẹ́ chairman ara àwọn chairman ní board of director mi ò rántí orúkọ yẹn ni gẹ́gẹ́ bí NAFDAC bí kìnnìkan wọ́n ti tún dákọ̀ sílẹ̀ again tí kì í ṣe pé NAFDAC ló gbé èèyàn mọ̀ àwọn yẹn ni wọ́n ṣagbátẹrù wọ́n ti ń fún àwọn àgbẹ̀ ní ẹ̀lọ́ tó ń exercise àwọn ẹ̀fẹ́ díẹ̀ mọ́ dáa gbogbo kan tó ń jáde yẹn ṣẹ́rí ọ̀rọ̀ màmá NAFDAC tó sọ̀rọ̀ Dr. Peter kan ṣe voice note lórí ẹ̀ tí wọ́n ní màmá yẹn mi ò wo fídíò yẹn but Dr. Peter kan ti ṣe ọ̀rọ̀ lórí ẹ̀ mọ̀ pé fídíò yẹn rí pé màmá yẹn sọ pé GMO dáa ìyẹn ni DG NAFDAC ìyá obìnrin yẹn ṣẹ́rí ẹni tí ó ti àwọn bọ́ọ̀dù GMO yẹn wọ́n ní àṣẹ lórí NAFDAC ẹni bó ṣe tó kíní yẹn bí mo ṣe lè sọ̀rọ̀ ẹ̀mọ́ ni mo ṣe ń sọ yìí o tó kẹ́nìbọ̀dì náà lọ sí rìsáàkì tiẹ̀ lórí ẹ̀. bọ́ọ̀dù yẹn ó lé agbára NAFDAC wà ní ọ́ndà bọ́ọ̀dù yẹn NAFDAC ò lè pàṣẹ fún GMO ló máa pàṣẹ fún NAFDAC ṣọ́ọ̀ mi ti yé yín GMO ló máa pàṣẹ fún NAFDAC tí wọ́n ti wá wà káàkiri bí ọdún 2-3 sẹ́yìn ni wọ́n ti ń ṣe testing microphone wọ́n ti nǹkan tó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ òun ni òwú tí a fi ń ṣe aṣọ cotton ṣẹ́gẹ́ nǹkan tó dẹ̀ sọ fún àwọn àgbẹ̀ tí wọ́n fẹ́ kó èso yẹn lé wọn lọ́wọ́ kí wọ́n lọ gbé sórí ilẹ̀ wọn ni wípé tí wọ́n bá gbé pé GMO ó máa so èso rẹpẹtẹ tí òwú títí yín tó máa fi so èso kan ó lè so èso bí i 200 ìpè ẹ máa rí èrè ìlọ́po times million ìyẹn ni àwọn àgbẹ̀ yẹn fi gbà wọ́n fowó ra síìdì yẹn wọ́n gbìn so láàrin bí ọdún 2-3 tí wọ́n ti ń ṣe kinní yẹn àwọn àgbẹ̀ yẹn wá rí wípé kinní yẹn nǹkan tí àwọn ń expect kò tó nǹkan tí àwọn ń rí pé nǹkan tí kinní yẹn fún àwọn kò quality ẹ̀ kò tó original òwú tí àwọn ń gbìn tẹ́lẹ̀ àwọn àgbẹ̀ yẹn tó wá rí wípé òwú yẹn táwọn ń gbìn yẹn tí àwọn bá ṣe mọ̀ wípé tí a bá jẹ àgbàdo nísìn ṣùkú àgbàdo tí a jẹ ní ọdún tó kọjá ǹjẹ́ a rí mọ́ lọ́dún yìí ṣùkú àgbàdo ọdún tó kọjá àbí ṣùkú àgbàdo ọdún 2 sẹ́yìn ǹjẹ́ a rí mọ́ lọ́dún táwa báyìí tàbí bóyá nǹkan tá a yà lára àgbàdo abẹ́dẹ́gbẹ́ tó fi nǹkan míì ṣe àkàjúwe bóyá abẹ iṣu ńsìn abẹ bóyá kòròkòrò ọkà nǹkan kan bẹ́yẹn ṣẹ́gẹ́tì ti ọdún tó kọjá ṣé a rí mọ́ lọ́dún yìí nítorí wípé organic ni wọ́n máa jẹrà wọ́n máa bá ilẹ̀ lọ wọ́n máa jẹrà a lè rí wọn mọ́ àgbàdo tá à ń jẹ lọ́dún ní ìtọ́wádìí ọdún tó ń bọ̀ a lè ráwọn ṣùkú àgbàdo eléyìí mọ́ eléyìí tá a jẹ gan àti yàgbẹ́ ìdànù àwọn àgbẹ̀ yẹn wá rí wípé gbogbo kíní igi ìgbà tán bá yọ òwú tán àwọn waste material tó kù yẹn àwọn kíní yẹn ò jẹrà dé ẹ wo nǹkan burúkú ni GMO yìí o mi ò mọ bá a ṣe lè ṣe bóyá gbogbo wa pátápátá ká máa pariwo káwọn èèyàn náà máa gbé voice note wa kó máa gbé káàkiri nígbà tí wọ́n lọ sensitize àwọn èèyàn lọ́jà 80% Nàìjíríà ọmọ kan tó ń jẹ́ GMO wọn ò tiẹ̀ mọ̀
wọn ò mọ nǹkan tó ń jẹ́ GMO. Àwọn èèyàn ti ń ra ọsàn báyìí tó yẹ pé tó bá ti là wọn ò ní bá kóró nínú ẹ̀. Tẹ́ bá la ápù ẹ̀ ní bá kóró nínú ẹ̀. Wọ́n ní hybrid ni. Hybrid dẹ̀ ní ó dàbí àbúrò GMO ni. Hybrid máa sọ pé èso yìí hybrid ni ẹ sá fún bí àbúrò GMO ni. So wọ́n ti fi òfin ibi tí mò ń lọ nìyẹn bí ẹran ti Genius Act tí Donald Trump sign ṣe pé ó ti fi òfin de stable currencies. So ẹni tó wá fẹ́ máa ṣe anything stable currency nísìn abẹ́ òfin yẹn lẹ́nu yẹn máa wà. GMO nísìn òfin ti wà fún GMO fẹ́yẹ̀ kan wá sọ pé òun fẹ́ gbé mú nísìn ó fẹ́ fi iṣẹ́ ìṣeré ni olóbìnrin yẹn fi ń sọ torí obìnrin yẹn ọ̀jọ̀gbọ́n ni ló fi ń sọ balabalabala blue tí yàyẹ̀ ń sọ torí pé tó wá jẹ́ pé NAFDAC wà ní àwọn tó yìí tó dá sílẹ̀ yẹn agency jẹ́ pé ní agency tó dá sílẹ̀ yẹn tó ń ṣe àkóso GMO yẹn tó wá jẹ́ pé abẹ́ NAFDAC ló wà ìyá yẹn lè pàṣẹ but orí NAFDAC náà gbé GMO lé báyìí ẹni pé wàhálà ti dé báyìí sí Nàìjíríà báyìí. GMO yẹn òyìnbó kan tí ó ṣe rìsáàchì ní ọdún kan gbogbo nǹkan tí mò ń sọ yìí ẹ máa verify ẹ máa bá bẹ́ẹ̀ o ẹ máa bá bẹ́ẹ̀ òyìnbó yẹn ó ṣe research ó wá ń fìdí àwọn èkúté ó kó wọn sínú lab ó ń fìdí wọn ní wíìtì tí wọ́n fi GMO gbìn ó fìdí àwọn èkúté yẹn fún ìgbà kan o for a certain time ìgbà tó yá àwọn èkúté yẹn wọ́n develop tumor cancer inú cancer inú tí wọ́n sọ pé yẹn ní fibroid ní ìsìn gẹ́gẹ́ tí bẹ́yẹn tí inú ẹ̀kan máa wú àwọn èkúté yẹn develop tumor cancer nínú tí wọ́n ń jẹ kíní yẹn sí torí nígbà tí mo ti kọ́kọ́ gbọ́rọ̀ ọ̀rọ̀ GMO yìí tí ẹ̀rọ ẹ̀ ti ń bà mí ni pé ẹni tó kọ́kọ́ fi ṣàkàjúwe ni pé bí kéèyàn gbé ráìsì síwájú kán wá gé ike wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ kán tó wá mú irin kán lọ irin wẹ́lẹ́wẹ́lẹ́ kán lọ sínú ráìsì yẹn kán wá pò pọ̀ pé kéèyàn máa jẹ pé tó bá ti lè ń jẹrú yẹn òun ló ń jẹ GMO. So àwa rí wípé àwọn abóyìnbó yẹn wọ́n wá ń bá a ṣe fàkínfà wípé ó lè jẹ́ pé nǹkan mélòó fún àwọn èkúté yẹn ní kánsà yẹn wọn sáà fẹ́ gbà sí lẹ́nu nígbà tó yá òyìnbó yẹn bí ọdún méjì ó tún the same research ṣe àwọn èkúté yẹn tún ní kánsà nítorí ẹ̀ ni wípé GMO yìí nílùú Russia ẹni tó bá gbé GMO wọlé òfin tí wọ́n fi dé òfin terrorism ní terrorist onísùmọ̀nà gbésùmọ̀ní ẹ tó fẹ́ yin bọ́ǹbù tó fi pa èèyàn rẹpẹtẹ nílùú òfin tó máa mú ẹni yẹn òun náà ló máa mú ẹni tó gbé GMO wọlé nítorí wọ́n tún discover wọ́n tún ṣe research yẹn ní Russia wọ́n dá oko GMO wọ́n wá dá normal oko èyí ti GMO wọ́n gbin èso GMO ti normal oko wọ́n gbin èso ó wá jìnnà síra wọ́n jẹ́ kó jìnnà síra wọn pé láàrin bí ọdún méjì mẹ́ta káwọn wo bí gbogbo ẹ̀ ṣe máa rí wọ́n wá discover wípé ti GMO yẹn tá bá gbin èso ti GMO yẹn ní àmọ́dún ní tójú omi ìbá ti dé ní planting season èso yẹn kò wù àfìgbà tí wọ́n bá tún lọ ra èso tuntun míì kan tó lè rí èso GMO gbèsè orí ilẹ̀ yẹn èso yẹn ò wù then ọdún kejì ọdún alákọ̀ọ́kọ́ ni kinní yẹn ti so èso dáadáa tó ṣe yanturu tó so èso tí gbogbo ẹ̀ ṣe dáadáa ọdún kejì nǹkan tí kinní yẹn ń ṣe ó ń diminish but ní the other side náà tí wọ́n gbin normal èso tó ń gbin normal èso sí tí yẹn wù bí akáwé bí àgbàdo sí tí àgbàdo yẹn wù àgbàdo yẹn ó so ó ta ọmọ ó ṣe gbogbo ẹ̀ nígbà tó yá wọ́n tún gbin àgbàdo yẹn náà èyí tó sá tó gbẹ nínú àwọn àgbàdo yẹn wọ́n tún gbé ní ọdún tó máa tẹ̀lé wọ́n tún gbé ó tún ṣe the same thing ó tún dájú tí ọdún ti eléyìí lọ nígbà tó wá máa di bí ọdún méjì wọ́n wá rí wípé atẹ́gùn tó ń fẹ́ tó ń gbé àwọn kinní orí àgbàdo wutu yẹtuyẹtu yẹn ṣẹgẹt àti àwọn bíi oyin àti bíi àwọn bíi kòkòrò tó ń fò káàkiri ojú ọ̀run tó àti àwọn ẹyẹ yes àtàwọn ẹyẹ àwọn ẹyẹ oríṣiríṣi wọ́n lè fẹ́ fẹnu já kinní yẹn kọ́ lọ fi kọ́lé wọ́n wá rí wípé kinní yẹn ibi tí wọ́n gbin GMO sí yẹn GMO yẹn ó ń cross pollinate original tí wọ́n gbé sí the other side nǹkan tí mo ní by cross pollinate ni wípé kinní yẹn ó ti ń fò gànà ó ti lọ ń
ó ti lọ ń da àárín original yẹn ó ti lọ ń affect ibẹ̀ yẹn ẹ pé GMO yẹn powerful chemical ní technology tí wọ́n fi ṣe microorganism tí wọ́n fi ṣe so ó lágbára lórí original soil original crop ó lágbára jùlọ ó wá rí wípé ó ti ń sọ ibi àwọn eléyìí náà ó ti ń pa wọn ó ti ń sọ wọn di òun gangan ti ń wù láàrin GMO ti ń wù láàrin bíbá yìí wọ́n wá wò pé wọn gbé GMO síbí báwo ni GMO báwo ló ṣe lè wù ní ibi báyìí ibi tí wọ́n gbé GMO sí ni ó yàtọ̀ ó jìnnà kò dẹ̀ kí n ṣe pé bóyá èèyàn kan wá wú GMO láti bẹ̀yẹn ó wá gbé síbí so báwo ló ṣe wá jẹ́ wọ́n wá ṣe research wọ́n wá rí wípé àwọn eṣinṣin àwọn ẹyẹ àwọn oyin tó ń gbé kinní yẹn àwọn atẹ́gùn tó ń gbé kinní yẹn wá láti the other side náà síbí báyìí so tí wọ́n bá wá rí bẹ́ẹ̀ wọ́n wá ronú ìbò wá ronú pé Russia wá ronú pé bí sorry ìgbà tí GMO tó gbé síbẹ̀ yẹn tí ò so ti ibi GMO yẹn ṣe fẹ́ experiment ni wọ́n ń ṣe òyìnbó lè ṣe experiment 5 years 10 years kan tó come out pé kìíní yóò dá ẹ máa lò ṣe get but GMO yìí idea èèyàn kan ní idea one person wọ́n dẹ̀ force ẹ̀ láwọn èèyàn lórí kan máa lò torí èmi ò mọ nǹkan tí àgbàlọ́wọ́ bí géètì báyìí wọ́n sọ pé òun fẹ́ reduce population gbogbo ilé ayé especially àwọn èèyàn dúdú torí pé wọ́n ti rí pé a ní agbára a dẹ̀ ní spiritual power a ní physical power a ní spiritual power kí agbára owó àwọn nǹkan tó ń bọ̀ digital money kó tó wá dọ́wọ́ wa wọ́n fi sáré yanjú wa ibi tí o gbọ́dọ̀ ń lọ nìyẹn o so tí wọ́n ṣe àti mò ń sọ yẹn wọ́n wá rí ibi tí wọ́n á gbé GMO sí yẹn tí àwọn GMO yẹn ó ti wá sí dáadáa wọ́n wá rí i pé gbogbo kíní pòròpórò èpè kíní àgbàdo yẹn àwọn kíní yẹn wọ́n jẹrà àbí tó bá dáná sun wọn àbí tó bá kó tó bá dáná sun wọn táwọn eléyìí wọ́n á tó fi tó bá tó ti gbẹ wọ́n á tó fi kọ ebè oko ọdún mi tó ń bọ̀ ìyẹn ní ti original so wọ́n wá lọ gbin àwọn àgbàdo èso ti bíbà tó jẹ́ ti original ti fanjẹtẹ tí kì í ṣe GMO wọ́n wá lọ gbìn sí ilẹ̀ ti GMO àwọn kìnìún yẹn ò wù wọn germinate wọ́n gbìn nǹkan míì wọ́n gbìn oríṣiríṣi nǹkan síbẹ̀ wọn ò wù àbí tẹ́ bá gbìn èyí tó jẹ́ GMO yẹn síbẹ̀ ló máa wù èyí tó lè jẹ́ GMO yẹn tí ẹ ti èrè tẹ́ ti kó ní ọdún tó kọjá yẹn tẹ́ ẹ bá sá nínú ẹ̀ tẹ́ ẹ sá tó gbẹ kíkẹ́ ẹ gbé sínú ẹ̀ kò ní wù àbí tẹ́ bá ṣe padà lọ bá àwọn tí wọ́n gbé ètò yẹn lọ́wọ́ wípé ẹ fẹ́ ra GMO wọ́n ti ní ṣọ́ọ̀pù káàkiri Nàìjíríà tẹ́ bá lọ sí àwọn agro shop àwọn agric shop tàbí ẹ̀yin àgbẹ̀ tẹ́ wà ń bí GMO ò lè jọ yín lójú ẹ̀yin bàbá mi tẹ́ wà ń bí àwọn agric shop àwọn hybrid yẹn ti wà tipẹ́tipẹ́ for years láti 90s ní hybrid cross breed ní technology yẹn cross breed ni wọ́n ti bẹ̀rẹ̀ mo ti jẹ ẹ̀wà kí ló ń pe ẹ̀wà yìí náà dáàdì mi ti gbé ẹ̀wà yìí rí dáadáa mo ti gbé ẹ̀wà yẹn máa ń ní kọ́lọ̀ mẹ́ta lára báyìí ẹ̀wà yẹn dùn gan mo ti gbàgbé orúkọ ẹ̀wà yẹn cross breeding ni wọ́n gbé àwọn ẹ̀wà yẹn wá ṣẹ́gẹ́ but àwọn yẹn ò bá ilẹ̀ jẹ́ àwọn yẹn bọ̀bọ̀ tó bá di ọdún tó ń bọ̀ náà tẹ́ bá gbin èso tẹ́ bá rí níbi ẹ̀wà yẹn tẹ́ bá gbìn ó máa wù ó kàn máa ṣe ráín ni kò ní dàgbà tó máa so èso so àwọn dáàdì mi máa ń lọ nǹkan tí mo sọ yìí di 90s ni o 1990 wọ́n máa lọ ra èso yẹn ní ọdún mi wọ́n máa gbìn ẹ̀wà yẹn dùn gan bled tí àwọn àbí mi ti gbàgbé orúkọ ẹ̀ ṣáà máa sì mọ́ ti orúkọ ẹ̀wà yẹn ṣẹ́gẹ̀t ó dùn gan ẹ̀wà tó dùn gan ni so láti ibi cross breeding yẹn tí wọ́n ti gbé technology yẹn jáde ibẹ̀ ni wọ́n ti já sí hybrid láti year 2000 ní nǹkan tí ń dàrú bọ̀ ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ hybrid ṣẹ́gẹ̀t yẹn hybrid ni wọ́n bá dé orí GMO gbogbo ẹ̀ ṣe ń bọ̀ bó ṣe ń bọ̀ ní ṣiṣẹ́ tẹ̀lé nìyẹn so ibi tí wọ́n bá yàrá lọ Russia wá rí wípé ìgbà tí wọ́n gbin di GMO sí beside GMO kò wù wọ́n wá tún wá lọ mú original ilé ẹ̀yà ẹja àgbàdo tí bíbáyìí tí wọ́n sá tó gbẹ ní ti ọdún tó lọ wọ́n tún wá gbìn lọ́dún yìí níbi tí àgbàdo tó original yẹn àgbàdo tún wù níbẹ̀ wọ́n tún wá mú àgbàdo original wọ́n tún wá mú lọ síbi GMO wọ́n ti pa gbogbo lẹ̀ wọ́n ti kó gbogbo
wọ́n ti tú okoro, wọ́n ti ṣe gbogbo ẹ̀ kó ti wà clean níbi tí GMO wọ́n wá gbé àgbàdo original yìí síbẹ̀ ó kàn sí ráyìn ni kò yọrí jáde ó kàn rán ẹmọ tí nǹkan bá tí àgbàdo bá rán ó kàn rán pa mọ́bẹ̀ ni rí pé ayé ilẹ̀ yẹn ti bàjẹ́ but tí wọ́n bá wá fi ilẹ̀ yẹn sílẹ̀ bẹ́ẹ̀ kán máa gbé GMO yẹn lọ GMO tó bá gbé yẹn ó sì tún máa wò máa ṣèṣo atẹ́gùn á máa wá gbé káàkiri oko Mr. B tóun wà ní apá kan nílùú kan ní apá kejì lọ́hùn tí ó bá wá cross pollinate àwọn yẹn tó ba ilẹ̀ yẹn jẹ́ atẹ́gùn àtúngbé lọ sí oko Mr. C tó máa fi ba gbogbo ilẹ̀ Russia jẹ́ tó tí Russia bá fẹ́ jẹun lọ́jọ́ ọ̀la Russia máa wá lọ ra èso GMO lọ́dọ̀ àwọn òyìnbó l'Amẹ́ríkà àwọn náà máa decide pé ọdún yìí o jàgbàdo lọ́dún yìí àti tẹ́bátẹ́ máa jàgbàdo àgbàdo báyìí làwọn máa tà fún yín tẹ́ máa gbìn irú ẹ̀wà báyìí làwọn máa tà fún yín irú iṣu báyìí lẹ́ máa jẹ lọ́dún yìí tó ibi tó ń bá GMO yẹn lọ ni wípé ṣé mọ̀ pé wọ́n ṣe wọ́n kó wa lẹ́rú wọ́n ṣe gbogbo ẹ̀ gbogbo nǹkan náà fi ṣe Áfíríkà àwọn wọ́n gbé HIV wá wọ́n gbé kí lórúkọ ẹ̀ COVID-19 wá à ń pọ̀ sí náà ni káwá rí wípé tí wọn bá rí yín pa fisikálì wọn á ti bí oúnjẹ mú yín wọn fẹ́ ti bí oúnjẹ mú wa ní gbogbo ilẹ̀ àgbáyé pátápátá Nàìjíríà nìkan ni ìlú tó kọ́kọ́ accept GMO tó kọ́kọ́ gba GMO gbogbo àgbáyé pátápátá gbogbo the whole world ló sáyìn GMO Nàìjíríà nìkan. Amẹ́ríkà tá à ń sọ yìí tí ẹ bá dé store tẹ bá fẹ́ ra anything kò ń ṣe gbogbo store o wọ́n ṣe gbogbo store òfin wà ní àwọn ìlú yẹn o gbogbo èyí tó bá jẹ́ GMO wọ́n ti gbọ́dọ̀ kọ sí lára pé GMO product wọ́n ti kọ sí lára ni. ṣé àwa tó jẹ́ pé 90% wa bàbá lọ́jà ìyá lọ́jà ni wọ́n àwọn tó ti jí láàárọ̀ tó yẹ pé fóònù tán lọ́sọ́ bẹ́ẹ̀ ni wọ́n ń lò àwa ẹ̀ fọ́ọ̀mù kò sẹ́ni tó ń jà fún wa lórí kan àní kankan ṣé tó bí ìbàlú yẹ kán máa fi ṣe testing ground torí bá a ṣe wà ní ìsìn lab rat ni wa o we are lab rats. We are lab rats. Ẹ̀mọ̀ kan tó ń pè ní lab rats. Àwọn science student tó bá wà ní Dubai. Torí my dad was a biologist kí wọ́n tó retire. So mo ní oore ọ̀fẹ́ láti bá wọn lọ sí University of Ife dáadáa tá lọ kó àwọn èkúté funfun èkúté white tó máa fi ń ṣe àwọn medical students tó máa ń la inú ẹ̀ tó máa fi ń ṣe bó ṣe máa ń ṣe operation. So ibẹ̀ yẹn náà ti máa ń kọ́ bọ́ sí máa sọ pé wọ́n máa fi sọ operation fún ọmọ èèyàn nǹkan tí mo sọ mo kéré but ọmọ kékeré yẹn wọ́n bá kéré ní memory so máa ń wò máa ń dúró tí wọ́n bá ṣe ń lanú èkúté yẹn mi ì ní bẹ̀rù máa wò ó bá ṣe là kí ló pọ́n máa lanú ẹ̀ tí wọ́n máa pa o wọ́n á là wọ́n á tún ràn padà ìyẹn àwọn medical student yẹn so mo ní oore ọ̀fẹ́ láti rí irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn so lab rat ni wọ́n bá ṣe wà yìí wọ́n fi wá ṣe experiment ni wọ́n fi Nàìjíríà ṣe experiment GMO pé ní àárín ọdún mẹ́wàá káwo iye tó máa ní cancer iye tó máa ti kú dànù káwo iye tó jẹ́ pé wọ́n ti máa wà torí àwọn tó ń gbé cotton tí mo sọ fún yín yẹn nígbà tí wọ́n kọ́kọ́ ra èso yẹn àwọn fídíò kan náà ti wà ń bí ẹgbẹ́ ìjọba yẹn bá gbé wọlé tí kọ́kọ́ ra èso yẹn wọ́n ra èso yẹn ní bóyá bíi kálọ̀ pé bóyá bíi 20,000 naira ní per gram tẹ́yìn bá dẹ̀ fẹ́ gbin oko bóyá bíi éka bóyá bíi méjì bóyá máa nílò bóyá bíi 4 gram àbí nǹkan ṣá mo kàn fi ṣàkàjúwe ni this is not the actual data so but ní ọjọ́ èní èso GMO yẹn ti kọ́tì òwú yẹn tó bá fẹ́ rà ní ìsìn ó ti gram kan tó bí 250,000 naira so wọ́n máa ṣe tó jẹ́ wípé àwọn tí má gbàgbé lè àwọn àgbẹ̀ Nàìjíríà tí wọ́n gba cotton yẹn òwú yẹn tí wọ́n ń gbé tó ń gbé ní GMO yẹn wọ́n ti ń ṣe kó tó wá rí ayélujára la wà yí ayé íńtánẹ́ẹ̀tì la wà àwọn ọ̀rọ̀ kan wà tí ò ṣe pa fáwọn èèyàn ò lè pa lọ títí bọ́yẹn máa tú àṣírí wá tú wọ́n wá rí pé ní India bọ́n ṣe gbé kinní lọ sí India náà lélẹ̀ àwọn àgbẹ̀ tí wọ́n gba kinní ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ yìí wọ́n lọ pokùnso wọ́n commit suicide nítorí wọ́n ti ba wọn pé India ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́bá kan gbọ́ Bombay ní àwọn capital wọn yẹn Bombay kìíní kan New Delhi ìgbèríko ló pọ̀ jù 90% ìlú India oko ni iṣẹ́ oko náà yàn láàyò India àwọn àgbẹ̀ yẹn ti wá rí i pé wọ́n ti ba ayé àwọn jẹ́ ilẹ̀ wọn kò lè gbé normal èso wọn mọ́ tí wọ́n dẹ̀ fẹ́ ra GMO wọn lówó tó máa fi owó wọn ò ká mọ́
àwọn obìnrin wá wà useless, ibi ń pa wọn, àwọn tó lọ pokùnso, àwọn tó pa, àwọn tó gbógun jẹ wà, àwọn àgbẹ̀ ti Nàìjíríà wọ́n ẹ̀ṣẹ̀ wá rí yẹn náà wọ́n ń pariwo. So ọ̀rọ̀ GMO yìí ọ̀rọ̀ tí gbogbo wa máa gbóhùn sókè ni, ọ̀rọ̀ tó máa dọ́dọ̀ àwọn Ọmọyẹlé Sowore, tó máa dé ọ̀dọ̀ Túndé Ednut, tó máa dé ọ̀dọ̀ àwọn Nigerian Labour Congress. Sáyúbá Wàbá ló sì wà ń bẹ̀ mí mọ́ àbí kí lorúkọ ẹ̀, bí ajọ́ ẹ̀ làjá èrò ló wà ń bẹ̀. Àwa ní ìsìn ó níbi tí voice wa dé, ó níbi tí voice wa dé, voice wa ó níbi tó dé, àti lọ́ndà gọ́ọ̀mẹ̀ntì jẹ́sì kankan. Àmọ́ nǹkan tá à ń sọ yìí, ok, ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn update tó ń jáde lórí Pi Network tá a ti tú sẹ́yìn tọ́yẹ̀sì wa ń gbé jáde ń sìn. So ilé ìta ń sọ yìí náà kì í ṣe ọ̀rọ̀ ayé sọ ẹnu lásán, nǹkan tó ń bọ̀ lórí GMO yìí ó lágbára gan sàmà tẹ́ bá ń gbọ́ mi, àwọn èèyàn máa kú, ebi máa pa àwọn èèyàn máa mú, kíkiri bá ba gbogbo ṣẹ́rí GMO ó pààyàn, ó ṣe kinní kan téèyàn bá jẹ èèyàn jẹ poison. Ṣẹ́rí gbogbo yẹn they are still not the biggest issue. Ṣẹ́rí the biggest challenge, the biggest problem tó le jù nínú nǹkan tí wọ́n gbé wá tó jẹ́ pé àwọn tó gbé kinní wa ó yẹ kí Nàìjíríà kan máa dájọ́ ẹjọ́ bóyá kan fi wọ́n sí pé kán tiẹ̀ dájọ́ pé kò tiẹ̀ gbọdọ̀ wọ̀ mí wá mọ́. Because èmi ò mọ nǹkan, I don't just know, I don't know. Àwọn ọmọ kéékèèké báyìí à ń rí nǹkan báyìí, àwọn tó dẹ̀ wà ní ipò agbára tó yẹ pé mílíọ̀nìà bílíọ̀nìà ni wọ́n dẹ̀ torí pé àwọn ti jẹ àwọn mu àwọn wà òkè kò kàn wọ́n. Torí téèyàn bá gbé kinní sí làákàyè, èyí tó le jù nínú nǹkan tó wà nílẹ̀ òun ní ti ilẹ̀ tí kinní yẹn máa ọ́ta jẹnẹ́tíìkì, ó máa ọ́ta Y chromosome X chromosome ilẹ̀, ó máa dojú ẹ̀rú, ó máa tì bọ́ra wọn, ayé ilẹ̀ yẹn máa bàjẹ́, ilẹ̀ yóò ní lè ṣe nǹkan kan, ò ní lè gbé nǹkan kan mọ́. Ó máa affect iṣu, ó máa affect ẹ̀gẹ́, ó máa affect gbogbo nǹkan tí ẹ̀ ń gbé, gbogbo àlùbọ́sà gbogbo máa affect ẹ̀. Oko ẹrú, wọ́n fẹ́ fi. Tí wọ́n yẹ ká lajú wa sílẹ̀, tí gbogbo ilé wa máa ṣẹlẹ̀, ẹ̀jẹ̀ tí gbogbo wa ká dìde torí ọ̀rọ̀ tó sì máa pọn ẹbí ẹnì kọ̀ọ̀kan ní kó tí mo sọ yìí. Tẹ́yẹ̀ bá gbowó páì tó gbowó sí dá tó fẹ́ bàbá àlàyé, ṣé oúnjẹ kọ́ ló máa jẹ ni? Ṣé sáwọn ẹbí wa ò ní jẹun ni? Kíní ti wọlé, ó ti wọlé gan. Kọ́lọ̀ kó ṣàánú wa ni. Ìgbà tí mo wá ro gbogbo ẹ̀, mo rò lọ síwájú, mo rò lọ sẹ́yìn. Ọ̀rọ̀ ti fẹ́ lọ bí 20 kìíní kan. Mo rò lọ síwájú, mo rò lọ sẹ́yìn. Mo wá ń fúnra ara mi ní ìró òdòdó pé òkè kí ni solution báyìí nígbà tó yẹ pé apá àwa ọ̀ká gọ́ọ̀mẹ̀ntì. Gọ́ọ̀mẹ̀ntì ti ṣe ètò òfin ti de GMO Nàìjíríà báyìí. GMO lè ṣe bó ṣe wù Nàìjíríà. Àwọn ni wọ́n ń decide. Àwọn ọ̀jọ̀gbọ́n kan tó ń sọ wípé kán tiẹ̀ jẹ́ kí wọ́n bá jẹ́ pé GMO yìí ló ká wọn, torí nǹkan táwọn ń sọ ni wípé wọ́n ní kò sí oúnjẹ ní Nàìjíríà. Àwọn ọ̀jọ̀gbọ́n yẹn wá ń sọ fún wọn pé ibi àwọn tí wọ́n ń jà fún tó ń jà ìgẹ́sì GMO ni òpin kan má ti gbé GMO wọlé. Wọ́n wá sọ fún wọn pé ìjọ́ wo lẹ dé ọjà tẹ́ ẹ̀ bóúnjẹ lọ́jà. Ẹ̀yin olórí burúkú yìí, ọjọ́ wo lẹ dé ọjà torí wọ́n ní pé àwọn tiwa làwọn ń ṣe pé torí pé kò sí oúnjẹ ní Nàìjíríà làwọn ti fẹ́ gbé GMO wọlé kí ká máa gbìn kó máa oúnjẹ yẹn máa pọ̀. Torí ní ètò GMO tẹ́ bá gbé àgbàdo kan tó yẹ kó so ọmọ 2, GMO lè so ọmọ 10. Ṣé gẹ́tì bẹ́yẹn? Àmọ́ kì í ṣe ọ̀gáníìkì kẹ́míkà ni. Ṣé gẹ́tì? So nǹkan táwọn wá ń sọ ni wípé torí pé kò sóúnjẹ ní Nàìjíríà kó jẹ lè pọ̀ yanturu. Àwọn èèyàn wá ń sọ fún wọn wípé ìjọ́ wo lẹ dé ọjà tẹ́ ẹ̀ bóúnjẹ, tẹ́ ẹ̀ bá aṣọ, tẹ́ ẹ̀ bá gbàdọ̀, tẹ́ ẹ̀ bá wà lọ́jà. Ni ó létí ni wípé àwọn èèyàn lè má ní owó láti lè rà á púpọ̀. Tẹ́ bá gbọ́ lédè pé ráìsì ti lọ sókè, ráìsì ti wálẹ̀, ẹ̀wà gọ́mà ti wọ̀n. Bọ̀ pé bóyá wá dé ọjà Nàìjíríà ẹ̀ wá bóúnjẹ, ọjọ́ wo lẹ bóúnjẹ lọ́jà? Àwọn sọ fún wọn pé tí wọ́n yẹ pé GMO yìí ló wù yìí, ẹ̀yin ò ṣe fún ẹ̀yin àti fámìlì yìí nìkan kẹ́ ẹ máa jẹ ibi tí mo ti fi ṣiṣẹ́ sí yìí o. Ọ̀rọ̀ tí mo sọ tí mo sọ látẹ̀kọ̀ yẹn, ibi tí mo fẹ́ bá ọ̀rọ̀ yẹn já sí, ibi tí ọ̀jọ̀gbọ́n yẹn mò ń wo TV program ni mò ń wò lórí tẹlifíṣàn òwò kan tí mo sọ fún yìí. Mo wo TV program yẹn bí aago kan òru ní ọjọ́ yẹn last week ni. Bọ̀tọ̀ ọwọ́ mi dín ní gbogbo ayé mi lè ṣe voice note. Nínú wíìkì tó tán yìí, sorry, wíìkì tá a lò tán yìí. Mo wo TV program yẹn, mo kàn já mi kì í lọ channel yẹn, mo kàn já sí. Torí gbogbo lè sábà lọ pé lè sáàkì kì í ṣe orí fóònù nìkan.
ẹ máa wo CNN, ẹ máa wo Al Jazeera, ẹ máa wo BBC, ẹ máa wo TVC, journalist hangout láago 11 alẹ́ lójoojúmọ́, journalist hangout mi ò lè mí kì í miss ẹ̀. Babátúndé Kọ́ládé Òtítọ́jú mi ò kì í miss ẹ̀. So these are the things we bring together to feed the community good news. Máa yẹn wá ń sọ wípé ibi tí mo ń lọ nìyẹn o, wípé tí GMO bá jẹ wọ́n lógún, kí ló dé tí wọ́n ṣe GMO fáwọn fámìlì wọn kan máa jẹ. olórí burúkú ọmọ àná. Wọ́n á ní màá wá sọ̀rọ̀ nínú ilé. Ṣé ibi tọ́rọ̀ lu wa dé báyìí, ibi tọ́rọ̀ Nàìjíríà dé báyìí, ó níbi tí apá irin wa lè jáde. Ọ̀rọ̀ yìí wá di ọ̀rọ̀ ìwọ àti fámìlì ẹ. Ọ̀rọ̀ yìí di ọ̀rọ̀ èmi àti fámìlì mi. Ẹ ṣọ́ nǹkan tí fámìlì ti yín máa jẹ, kí ni ìyá lè kọ̀ǹtró kí ni mọ́. Torí àwọn tí wọ́n lẹ́nu lọ́rọ̀, àwọn tó yẹ pé kíjọba kan pàṣẹ àṣẹ kan, kíjọba kan pa ìjọba yẹn gangan ló gbé GMO wọlé. Nàìjíríà ní first country lágbàáyé tó ní káwọn tó ń kọ àwọn aráàlú kan máa jẹ poison. Arógo inú odò rà. So ibi táwọn wá dé báyìí ní ìsìn, GMO ti wà káàkiri o. GMO ti wà káàkiri, wọ́n ti ń ra melon ọsàn lẹ́kọ̀ọ́ tán láti òsì kúrò nínú ẹ̀. ó dẹ̀ ń fún yàn kánsà, oúnjẹ fún yàn. Àwọn tó ń ta sọ fún wọn pé àwọn máa wọlé pé hybrid ni, mo ní kì í ṣe hybrid o, GMO ni, ẹ má dá wọn lóhùn. Then wọ́n lè ti sọ fún wa àti last year ni mo ti gbọ́, tó bá ti gbọ́ ẹni oúnjẹ tó bá ti ní hybrid ni run away from anything hybrid. Àbúrò GMO ni hybrid, iṣẹ́ kan náà ló máa ṣe lára yín, pákó lẹ̀ ń jẹ, poison ni. So ibi tọ́rọ̀ dé dúró ní ìsìn, kí n fi ọ̀rọ̀ yìí mọ bíbi tó ṣe wà yìí, gbogbo oníkálukú sọ fámìlì ẹ̀. Ẹni tó fẹ́ gbowó pi nẹ́tíwọ̀kì tó mọ̀ pé òun ti di Dangote lọ́la, ó ti dọ̀tẹ́ dọ́là lọ́la, ní ìsìn kó tètè máa ṣọ́ra ní ìsìn, kó má jẹ́ pé owó yẹn lẹ́nu yẹn máa fi wo kánsà. Ọlọ́run ní ṣe tiwa bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Nàìjíríà ti ṣòro ṣọ́ra fún báyìí o. Gbogbo nǹkan tó oníkálukú bá máa jẹ, ẹ jẹ́ ká máa fura sí torí ẹ̀ ni pé àwa tá à ń gbé ìlú Èkó yìí, àánú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe mí, mo mérí, kò sí nǹkan tó kì í jẹ lẹ́kọ̀ọ́, kò sí nǹkan tára Èkó kì í jẹ, kò sí. Àwọn ẹja kan wà ní ìsìn tó jẹ́ pé mo wo National Geography lọ́jọ́ kan, channel kan ló jẹ́ bẹ́ẹ̀, wọ́n dẹ̀ ṣọ́ àmúdẹ̀ rí pé àwọn ẹja yìí wà lóyún ìbùsẹ̀. Àwọn ẹja yẹn wọ́n kéré báyìí, àwọn ẹja yẹn kéré, kò sí nǹkan tẹ́ wọ́n ní ẹja yẹn ní ẹja tó jẹ́ tó dangerous jù, tó lè kọ́ sí wàhálà fún àgọ́ ara èèyàn. Kò sí nǹkan tẹ́ ẹja yẹn kì í gbé jẹ o. Àwọn ẹja yẹn tẹ́ máa ń àwọn ẹja yẹn wọ́n máa fi ń ṣe àwọn bí wọ́n fẹ́ fi ṣe láti nìkan, wọn kì í tóbi ju, wọn kì í ju bí ìka lọ báyìí. Tẹ́ bá ti yọ orí wọn, kò sí kankan níbi ara àwọn ẹja yẹn mọ́. Bọ̀tí nínú ẹ̀, ẹ máa rí tínrín dúdú ìfun ẹ̀ kàn máa kójọ dúdú nínú ìfun ẹ̀ tẹ́ bá gbẹ́nu lé ìfun ẹ̀ máa ń kúrò gan lẹ́nu bá àwọn ẹja yẹn ni. Kò sí nǹkan tẹ́ja yẹn ò kì í gbé mì, àti irin ni àti ike tí wọ́n ti dànù sínú òkun, ẹja yẹn máa gbé mì, gbogbo kan lẹ́ja yẹn máa ń jẹ. So ará Èkó ni mo pítì jù. Àwọn tó wà ní Èkìtì, tó wà lóńdó, ṣe bí oko wà tó súnmọ́ wọn, ó kódà lẹ́kọ̀ọ́, nǹkan tó bá kó wá náà ni mi ní kò sí oko lẹ́kọ̀ọ́, ó wà lẹ́kọ̀ọ́. But mo ń jowú àwọn ará Ọ̀yọ́, ará Èkìtì kankan, torí bí tọ́rọ̀ dé ní ìsìn, ẹ tó bá ti gbowó pi nẹ́tíwọ̀kì, kó wá ilẹ̀ tó tóbi, bóyá ó máa ra bí 10 plot ni, tó bá lọ 2 níbẹ̀, 8 tó kù kó máa fi dáko nínú ọgbà ẹ̀. Kẹ́nìbọ̀dì ní oko, kẹ́nìbọ̀dì gbin ewédú, kó gbin ẹ̀fọ́, kó gbin ilá tí ẹsẹ̀ ń kù ní ẹ̀. Tá a bá dẹ̀ ti gbowó pi nẹ́tíwọ̀kì, gbogbo àwọn tá a bá ní àgbàlá ká lè dáko sí, ẹ gbin nǹkan síbẹ̀, ẹ gbin nǹkan síbẹ̀. Nǹkan ti ṣòro rà jẹ lọ́wọ́ tá a wà yìí. So àwa àti fámìlì wa báyìí, àwa la níṣẹ́ ṣe báyìí, ká máa ṣọ́ nǹkan táwọn èèyàn wa máa jẹ. Ibi tí mò ń bọ̀rọ̀ lọ nìyẹn, a lè mú ìjọba báyìí. Àmọ́ ibi tó bá yẹ pé gbogbo nǹkan táwa náà bá lè ṣe láti pariwo kíní síta, àwọn èèyàn ń pariwo síta, bọ̀ sensitization yẹn ò tó. Bọ́dì tí mò ń sọ yẹn, àwọn èèyàn fún exist. Bọ́dì yẹn ní agbára ju NAFDAC lọ. Àwọn ló gbé ètò GMO lọ́wọ́ under gọ́ọ̀mẹ̀ntì Tinubu ìnáwà. Bàbá Jàgà ní pàwọ́. Kí ló dé gan-an? Ìgbà tẹ́ gbé GMO wọlé, ẹ bá ń ṣayé wa. Ìgbà tẹ́ ráìsì ní ráìsì fẹ́ lọ bọ̀lẹ́ bí 100,000 naira. Èèyàn kọ́kọ́ ṣáàfù. Lẹ́yìn owó ẹni pé nítorí pé oúnjẹ lẹ́kọ̀ọ́ nílùú kókò tó ń jẹ nílùú, wọ́n wá ń sọ fún àwọn ìjọba olórí burúkú yìí, àwọn ìjọba ìka ìjọba yìí, àwọn ìjọba wọn wá sọ fún wọn wípé kí ló dé tí kò sóúnjẹ nílùú. 80% àwọn àgbẹ̀ Nàìjíríà wọn àdé lọ sóko, wọn lè dáko mọ́. Kí ló fà á? Fúlàní ni. Kí ló fà á? Terrorism, Boko Haram, insecurity, insurgency, àwọn agbésùmọ̀mí, àwọn tó ń dúnbú àwọn àgbẹ̀ lóko, tó ń pa àwọn àgbẹ̀ lóko, tó ń pa wọ́n dànù.
tí àdírẹ́sì security kí ló dé owó tí ẹ fi ń sponsor GMO kí ló dé tí ẹ lè lọ fi sponsor security kẹ ẹ gba àwọn state kẹ ẹ ṣe state police kẹ ẹ gba kẹ ẹ ṣe state police kẹ ẹ ra drone kẹ ẹ ṣe gbogbo ẹ kẹ ẹ secure gbogbo ìgbèríko wa káwọn àgbẹ̀ lè máa lọ sóko kọ́ máa dáko déédé ẹ rí yẹn ṣe ẹ wá sọ̀rọ̀ wípé ẹ fẹ́ ọmọ Nàìjíríà lọ́wọ́ lẹ fi gbé GMO wọlé. olórí burúkú ni wọ́n. Ó lágbára nǹkan tó ń lọ yìí nǹkan tí a gbọ́dọ̀ dákẹ́ ni o a máa gbìyànjú tiwa a máa pariwo síta àmọ́ gbogbo ẹ̀yin náà tẹ́ ń gbọ́ nǹkan tẹ́yin náà bá lè ṣe lórí ẹ̀ àwọn gúrùpù tẹ́ bá wà ẹ sọ̀rọ̀ jáde gbogbo wa sọ̀rọ̀ jáde àwọn ipò yìí àwọn ni wọ́n ń dìtámì nǹkan tẹ́ máa jẹ báyìí kó tó má dẹ̀ fún yín kẹjẹ ní kẹjẹ nígbà tí èèyàn pé kan tó fẹ́ dìtámì nǹkan tí gbogbo ìlú máa jẹ wọ́n lé wọn ní Russia ni wọ́n lé wọn ní Germany wọ́n gbà fún wọn gbà ìlú tí wọ́n ti wá gan ìgbà tó ń kó abẹ́rẹ́ coronavirus wá tẹ́ bá wo abẹ́rẹ́ coronavirus ara abẹ́rẹ́ yẹn mo mú abẹ́rẹ́ yẹn mo wà rẹ̀ wọ́n kọ́ sí ara abẹ́rẹ́ yẹn abẹ́rẹ́ tí wọ́n ti fọ́ orí ẹ̀ ni o tí wọ́n ti ti syringe bọ́ abẹ́rẹ́ tó mi wà nínú ẹ̀ yẹn wọ́n kọ́ sí ara ẹ̀ not for US citizen wọn lọ́kọ́ West Africa tó wá ń gún àwọn èèyàn nǹkan tó ń dùn mí lọ́wọ́ àwọn èèyàn dúdú nìyẹn ní knowledge kò sí education kò sí kankan ẹ̀wọ̀n èèyàn mélòó gan ló lọ sí school àwọn èèyàn wà lọ́jà ní èsì wọn mọ̀ kọ́kọ́ wọ́n kàn máa gbé àwọn mọ́là máa ti wheelbarrow dé ni wọ́n máa gé GMO fún wọn máa jẹ́ ẹ máa lọ ra aṣọ ẹ rò pé GMO lẹ́ra ẹ lọ ra àgbàdo ẹ ti ra GMO nígbà tó bá wá yá dream Bill Gates yẹn á wá come to reality ọlọ́run dẹ̀ ní jẹ́ kó come to reality kò ní come to reality nítorí wípé òun kọ́ lọ́wọ́ ọba tó dá wa òun kọ́ lọ́wọ́ ọba tó rè wá débi tá a wà tá a dé wọ́n gbé kọ́ńdọ́ọ̀mù wá wọ́n ṣe Áfíríkà ń pọ̀ sí ni wọ́n gbé coronavirus wá Áfíríkà ò kú wọ́n design coronavirus yẹn wípé ó pa Áfíríkà rẹpẹtẹ kò ṣiṣẹ́ fún wọn tún dúró náà bẹ́ẹ̀ náà ni wọ́n rán àwọn èèyàn kan wá máa wọ́n sanwó fún àwọn content creator lórí Twitter kọ́ máa sọ pé páyọ̀ jẹ́ nǹkan kan ẹ lọ kó páyọ̀ lọ sórí exchange kí ló dé kí láfíríkà ṣe owó tí àwọn èèyàn ti gbà sọ́wọ́ wọ́n ti ń bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ kó tẹ̀tù pé wọ́n gbà àìmọye wọ́lẹ̀tì ẹlòmíì bá ayé wọ́lẹ̀tì mi ti bàjẹ́ tá a fi ń sọ fún wọn kọ́ lọ́ máa ra sídra wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ kọ́ máa ra sídra pamọ́ nígbà tí kọ́ọ̀tì mú bá dé páìkọ́ọ̀tì mú bá dé tó bá gbégi lé àkáǹtì wọn wọ́n á lè máa rí sídra náà ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tó bá lówó lọ́wọ́ ló máa sọ wípé mi ò jẹ GMO pé torí èyí tó bá jẹ́ original tí àwọn àgbẹ̀ gbìn ó máa wá wọ́n gan wọ́n lè sọ wípé kóńgò àgbàdo kan wọ́n lè sọ pé 15,000 naira 20,000 naira ní GMO dẹ̀ máa wà ní wọ́n lè sọ pé GMO pé 700 naira eléyìí dẹ̀ ní 15,000 naira tí wọ́n tó bá ní káì lọ́wọ́ tó bá ní sídìrà lọ́wọ́ ló wá sí gbèsè wẹ̀. ibi lọ́wọ́ Nàìjíríà ń lọ nìyí o kọ́lọ̀ ń ṣàánú wa ẹ má jẹ́ ká dákẹ́ ẹ jẹ́ ká pariwo àwọn ìjọba ìsìnkà o nǹkan ń ṣẹlẹ̀ lọ́dà gọ́ọ̀mẹ̀ntì Tinubu ẹ káàárọ̀. Nàìjíríà gọọmẹ̀ntì játijàti rédèrèdè ló máa gbẹ̀yìn ayé yín gbogbo ẹ̀yin tẹ́ bá lọ́wọ́ nínú wípé kó gbé GMO wá sí Nàìjíríà wá sílẹ̀ Yorùbá fáwọn ọ̀ràn mi ní ṣoríire tálálẹ́ bá ní kó dá fún yín ọlọ́sàn máa yẹ ni lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ bá sọ pé omi ọkà Yorùbá nation ní hó a máa ròyìn mọ́kà ní bẹ́ẹ̀ ni ẹni bá ní ká má jẹun a máa ń kọ títí ẹ̀ mọ́kà ní ní ṣoríire olórí burúkú ní Nàìjíríà gọọmẹ̀ntì ìkà ní ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ dìde ẹni kẹjẹ ká panu pọ̀ ká bá àwọn olórí burúkú Nàìjíríà gọọmẹ̀ntì yìí wí ẹ̀yin kan tẹ́ ìpera yín ní wọ́n Nàìjíríà torí owó ẹ̀jẹ̀ tó ń fún yín torí owó peanut tó ń fún yín torí èrú owó tó ń fún yín ẹ̀yin Mrs. Alábọ̀dé Nàìjíríà ojú yín máa tó bó láìpẹ́ yìí ẹ̀rọ̀gò ṣe ti gbọ́ GMO tó sẹ́kọ́ gbọ́ sí Nàìjíríà gọọmẹ̀ntì ló gbà wọlé o Bill Gates ló gbé wá o wọ́n ti gbé wá fún yín nìsín wọ́n ní gbogbo the whole world pé Nàìjíríà ló wọ́n kọ́ gbà wọlé á ní wọn ò nífẹ̀ẹ́ yín olórí burúkú àwọn politician wa pé president wa tó wà bẹ́ẹ̀ nísìn kò nífẹ̀ẹ́ yín ẹrù bó nífẹ̀ẹ́ yín ẹ̀yin wòlé kọ́dẹ̀ tó sọ pé kó lọ sẹ́lẹ̀ kejì wọ́n ní Sunday tó bá máa dá Saturday láti mọ̀ tí ì rí nǹkan ọdún méjì ni o kò tí ì sí tátà lójú yẹn kò tí ì sí nǹkan ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ojú yín máa bó ní agbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà Ọlọ́run máa gbalẹ̀ Yorùbá wa fún wa torí a kì í ṣọmọ Nàìjíríà ọmọ Yorùbá ni wá Ọlọ́run dẹ̀ dá wa dáadáa ìkà làwọn olórí yín ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ lajú yín ẹ láti yín wọ́n ń pa yín díẹ̀ ni wọ́n náà ti pọ̀ jù ṣáwọn Ọlọ́run tó dá yín ni no retreat no surrender self-determination is our right and it's not a crime Yorùbá nation
no going back. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ panupọ̀ o, ẹ panupọ̀, ẹ dìde, ẹ jẹ́ á panupọ̀ o, ẹ jẹ́ á panupọ̀ o, ká kúrò ní lórílẹ̀-èdè Nàìjíríà o, ká kúrò ní Nàìjíríà o, ká lọ sórílẹ̀-èdè Yorùbá wa o. Ẹ ṣé mo dúpẹ́, thank you, bye.